gbẹ̀dọ̀ kí Yorùbá o bó ṣe wí bó sodùn ún kọ́ òṣùpá ó pé méjì ní sánmọ̀ alábẹ̀fẹ́ mi mọ̀ dé kó dédé tó jinlẹ̀ o kó lásà ò gbọ́dọ̀ di mẹ́rin. My brother, my sister, ẹ máa ń gbọ́ o àlóyá kájọ gbádùn abẹ́fẹ́ o. Alábẹ̀fẹ́ mi mà dé. Mo dé o. Alábẹ̀fẹ́ mi wọ̀lú wá. Ó má ti wọ̀lú wá. Alábẹ̀fẹ́ àti olóye alábẹ̀fẹ́ mi mà dé. Daddy, mommy, brother, sister, máa bọ̀ àlóyá kájọ gbádùn abẹ́fẹ́ o. Ṣebí Yorùbá ló làṣà o ṣé báwa ló lè dé tó dùn ún gbọ́ ẹ jẹ́ ká jọ gbà ṣàgbèdè wá nílẹ̀ o alábẹ̀fẹ́ mọ̀wé tèmi kan èkó wa mọ́ ìdọ̀tí ẹ bá jẹ́ ká jọ gbárùkù tì í Daddy, mommy, brother, sister máa bọ̀ àlóyá ká jọ gbàṣà Yorùbá o. Dé o alábẹ̀fẹ́ mi wọ̀lú má ti wọ̀lú wá. Alábẹ̀fẹ́ àti olóye o. Alábẹ̀fẹ́ mi mà dé. Ẹ̀yin dàrí ẹ̀yin mọ̀ mi máa bọ̀ bóyá kájọ gbádùn abẹ́fẹ́ o. Ọmọ ò lè kórí ìyá ò dá afẹ́ yìí tó bá fẹ́ wọ̀ náà. Àwọn ìwé ìwò yìí ò ta yé ṣe o. Ẹ̀yin òbí ẹ wá gbọ́rọ̀ mi ó tó ṣẹlẹ̀ lásìkò ìyọ̀dá ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlòmú pọ́n ẹ bàjẹ́ gàjọ́ wá solùsàn sọ̀rọ̀ ń wò torí pa wọ́n lẹ́yìn wa ọ̀la. Alábẹ̀fẹ́ mi mà dé. Alábẹ̀fẹ́ mi wọ̀lú wá. Alábẹ̀fẹ́ àbí olóye alábẹ̀fẹ́ mi mà dé. Ẹ̀yin dàbí ẹ̀yin mọ̀ mi máa bọ̀ bóyá kájọ gbádùn abẹ́fẹ́. Abẹ́fẹ́ mo kúrò nílẹ̀ yìí bí n tiẹ̀ dá Amẹ́ríkà dé Lọ́ndọ̀nù rí. Mo ti dàjà sẹ́dẹ̀kù tọ́nu mo dé lu Gabon ẹ̀yin òṣèlú ẹ gbọ́rọ̀ mi. Ọgbọ́n ń bẹ nínú Nàìjà o alóhùn àlùmọ́nì tó pọ̀ gan-an nínú ìlú tó lè kojú ọkàn sáni Naija ó ṣe ìtò oúnjẹ àbí tiwa. Alábẹ̀fẹ́ mi mà dé. Mo dé o. Alábẹ̀fẹ́ mi wọ̀lú wá. Má ti wọ̀lú wá. Alábẹ̀fẹ́ àti olóye o. Alábẹ̀fẹ́ mi mà dé. Daddy, mommy, brother, sister máa bọ̀ bóyá kájọ gbádùn abẹ́fẹ́. Abẹ́fẹ́ mo káwọn èèyàn mi ìjìká tí kò jẹ́ kẹ́wù ó jábọ́ kí Aba Laboratories mo kí ẹ o Adéwòyí Maryland mi ń kọ́ náà Chief Mrs. Adédèjì mi yeye mo mọ́mí ní ẹ̀ka Adétóyè pápá tì mí Chief Mrs. Tafa Balógun mo kí ẹ o ìyá ni ikú ọmọ nígbẹ́ nìkan kan. Alábẹ̀fẹ́ mi mà dé. Mo dé o. Alábẹ̀fẹ́ mi wọ̀lú wá. Má ti wọ̀lú wá. Alábẹ̀fẹ́ àti olóye o. Alábẹ̀fẹ́ mi mà dé. Daddy, mommy, brother, sister máa bọ̀ bóyá kájọ gbádùn abẹ́fẹ́.